Your phone can start the music now. Oh, yeah. You want to start it? Yeah, mo ti bẹ̀rẹ̀ wọ́n ti wà lórí live o. Okay. Very dark boy. That boy man be very dark man. But let me put it away normally. So only my phone number, sorry. What's it for me? Music wo ni kí n play now? Music wo ni o? Any Friday, ó yẹ kí n borí mi ni. Má jẹ́ borí. Má dà pé. Orí wo ló fẹ́ fi sí? Uncle Good. Level. Má fi yẹn sí. Má fi bọ̀bọ̀ yẹn sí. Fi orin Hausa sí fún mi. You introduce two people at a party. One of them goes for a dab, the other for a... Mo máa ṣépè lónìí o. Ẹni tó bá flag show gbogbo ẹni tẹ́ ti máa ń dì pẹ̀lú page mi. And I'm going to call out, okay? I am going to call out. Those of you tó ti ń dì pẹ̀lú page mi. Ẹ̀yin tẹ́ bá mi lórí social media tẹ́lẹ̀ fẹ́ pa mí, Ọlọ́run máa bá mi pa yín rẹ́ kó tó kí oṣù ta. Hello, good afternoon. Daily John. Stop it, Tolu. Good afternoon, everybody. Let's go. Let's pray. Heavenly Father, Bola say thank you for this hour. I worship the Lord because for God, nobody like you. From east to west, not to south, that there is whatever be glorified forever. And in Jesus, I cover myself, blood of Jesus. My daughter, blood of Jesus. I cover all my people, blood of Jesus Christ. All those people who wish me well, I cover all of them with the power of God. In the mighty name of Jesus Christ. Daddy, take total control right now. I'm about to speak your word. I'm about to speak, oh Lord, speak through my mouth. Direct my tongue this evening. In the mighty name of Jesus Christ, any man or woman that may want to sponsor war against me, that been sponsor war against me, Father, destroy all of them in the mighty name of Jesus. The secret of the enemy, you reveal a lot of things to me. Father, Lord, continue to reveal and continue to expose and continue to disgrace the wicked one over my case, over my daughter's case. So shall it be. Thank you, Father, because we answer prayer. We worship you, Lord, because we're God. In Jesus' name we pray. Amen. You are welcome to this platform. Few people that are here right now. You can help me to share. I call attention of very black boy, very dark man. I really used to call him boy, but let me call him the way he used to call himself, so that people will know that we're actually talking about him. Okay? For all this, you know what? A lot of people, I know very well, a lot of people are being threatened about me. You know, the way they destroy my page, they tune my page down, it's because I affected a lot of wicked souls. I'm not a bad person, I'm a good person, but a lot of atrocity going on in our society, and they refuse to talk about it, okay? Even many people are talking about it today, they compromise, like black boy, very dark man, are compromised, and I want to say something today. I want to remind him, and again, I want to tell him some flaw. He's doing a lot of things, because the other day, you know, because we are complaining about, oh, nobody cared for us, nobody gave us money, you know, you see, that time that people, he said people, maybe they try to fraud his account, they thought I'm going to talk, I never mention, and I never come out for him, and I never say anything about it, okay? So, if I'm talking today, it's not because of jealousy, it's not because of money, or they have given to him. I was one of those people who advised him that if they are giving you what they call it now, you should try to get money if they are giving him money, because the time is coming, another person will be reigning, all right? So, and the crowd, you see, after maybe 1 minute, a lot of people will be looking. He has a lot of people who followed him, okay? But I know they can also do that, okay? So, let me start like this. I shared video of a very black boy a few days ago. Yeah, I think today is actually Friday. I think about this week, few days ago, I shared that video, and the video, it was actually talking about somebody, and he said he wanted to, he supported fraud, and this is not first time. Me calling this guy out, it's not first time, and I'm not going to be intimidated by anybody. I know he has some people who sponsor him.
All right, and I'm not intimidated by those people. Those people who are sponsoring that very dark boy. I cannot be intimidated by them, talk less of him. Okay, I want to call out. I'm telling him today, and I'm not using him to chase crowd. And when I'm talking, I want the government to do something about this. Okay, so he supported fraud. That's one. He speak against fraud, but now, because a lot of people sponsor him also, who send money to his account, they are fraudsters. All right, he support fraud, but that's not the issue. You know, sometimes ago, last year, there was a terrorist attack in Jos, somewhere in Jos. Is it Jos? No. Benue State. I think it's Benue State. He traveled there and he showed that scene on the camera. And you can see those children that their parents are being killed, attacked from that terrorism. He used those children as a DP. You understand? He used those children as a DP. And that's what some of these whatever they call themselves, activists, normally use to penetrate into people's life. Okay? So he used them as a DP, those children. And now they gave him money. I said it the other day that after some time, because systematically, there's some people who sponsor him, actually systematically showing the resources and the mineral of Nigeria systematically into people. And that is, when you see them, they give money. I'm not, nobody jealous of him. I am telling you. I'm not jealous because now you say maybe because of the money they are jealous, okay? The other day when people was talking about the guy, they said he misused the money, he said public fund, this and that. Look at it. I can talk, but I never put my mouth, I never say anything about that. I'm not afraid of any bullshit, okay? But today, I want to call this again. Systematically, our minerals and resources was being advertised systematically to somebody. What he did that day, okay, because after they send money to him, they say, oh, what, I don't know the name of it, I forget. But I think seriously, he's a popular musician. I forget his name. I do talk about his name before. I'm not afraid of him too. Because we say not to terrorists, say not to killing. Okay, and if anybody wants to intimidate me because I say something, he's a terrorist, and I know a lot of terrorists also operating on Facebook. They have a lot of representatives. When I talk with this aggression now in my voice, I'm going to cool down when I want to explain other things that doesn't belong to, doesn't pertain to this person. So I want Nigeria government, because he always, he said there's some people who supported him in power. I know that. So systematically, ṣé rí pé wọ́n flag ìṣó gbogbo ẹni tó bá flag ìṣó gbogbo ẹnikẹ́ni tó bá di ogun mọ́ platform mi, mo gbàdúrà fún yín ọmọdé ní àgbà ní ọkùnrin ní obìnrin ní ẹnikẹ́ni tó bí nínú obìnrin ó jẹ́ nínú ó jẹ́ funfun láìpẹ́ láì jìnà ọ̀run wọn máa kéde ikú yín ni àrá burúkú wọn máa gbé yín gbìgbì iṣu ẹnikẹ́ni tí a bá bí nínú obìnrin èyí tí mi ò bá ṣe bẹ́ẹ̀ fún tó ń ṣe bẹ́ẹ̀ fún èmi just for me to demoralize me or to destroy me, the Lord will destroy all of you. Ọlọ́run máa bínú sí gbogbo yín tí ẹ ṣogun pọ̀ mọ́ ayé mi nítorí pé let me tell you something. You know what this thing, they are doing this thing for me to be intimidated. You see, our resources, a lot of people are paying for our resources. Okay? A lot of terrorism going on in Nigeria is because of all these mineral resources also. All right? And some people, they are so clever in broad daylight. The money they gave to that boy, the people who give him money, they're making some deal. It's not part of the government. But don't forget, this boy said something the other day, and I tried to challenge him. He said, government of Nigeria are the one killing people. And I said, I look at it in another dimension. Some people in power, maybe have been in power, or still want to be in power, maybe they may be a partaker. But I'm looking at it in another dimension. Some people are not in power in Nigeria. They're stealing the resources, and they're making some deal, illegal deal, with some other countries, some other people that is not even governments, causes trouble in the system of Nigeria. Okay? So after that, they paid him those money. They paid them because of something.
is not being paid for ordinary people. When you're on this Facebook, if you are not partaker of any evil, or you are not partaker of any terrorism, it will be difficult for you to get anything. I am telling you nothing but the truth. Okay? The guy, you know that day, he said something. The video, me more, but you delete your own you are. He said this person, Nigeria government are the one killing people. When terrorists attack that village and those children, and since they gave this person money now, he's not talking about those children. No. When they gave this boy money, he's not talking about those boys, they gave, those children. Oromi Longbe is not busy talking about other things. Talking about other things. Do you understand? And I believe those children that they finish their parents during that attack because of the mineral resources in their land. They should be the first person, first priority. Or this person is not talking about them. That guy is not talking about them. And let me just tell you the truth. Some people are making serious deal on Nigeria issue. And that's why you see when I'm talking on this international level, they touches me. Because part of people part of international people are part of it. I'm not talking about governments. Do you understand me? They are making a serious deal. Do you understand? They're making some people rich. You believe that maybe it's a favor from some people. It's a lie. It's a big lie. And I'm going to tell you, a lot of things I face in Canada. I'm forgiving people, but I still want to tell you because when you forgive some people are snitch. Some people are wicked. There's no amount of good you can do to them. They will remain wicked. Do you get it? They will remain wicked. And I'm telling you, I'm not afraid of them. Any wicked souls. I've never killed anybody, and I'm saying I'm doing a good job. Say no to killing and terrorism. Say no to killing and terrorism. And that's a good job. To any good country, I should be clapped for. I should be awarded an accolade. I should be taken good care of. Yeah, together with my daughter. Because the complaint I brought to the system of Canada was that some people maltreated me for my country. And they showed for me the demerit things. And getting to this place, when they refuse to do anything about it, and I shift and also using that opportunity to be speaking for people, to make people, for our country to be conducive for ourselves, and for other people, innocent people that are not terrorists, that are not killers. To live in this world this world is not made for the killers and wicked soul alone. Alright? So, wicked, bury that boy. I don't want anybody in here because majority of you believe you can hack somebody's phone, you can hack somebody's page, you are just nothing but just a terrorist. But quite unfortunate, they give some of you terrorists also, they're giving you power to operate in broad daylight. Okay? But I am telling you, very black boy, he may not know, but he knows. Yes, the people black boy also representing, very dark man representing, they are making some deal. Some people who need general resources. I said it the other day that why do you do that? Do you know why he went to that place to tell the whole world that okay, maybe he went there because of those children? No! Because there's a deal. Somebody send him, God here, we are going to give him money after some time. It's a deal, and they're going to send money. To some people, it's a game. Just to show them that look at the resources. We have this black something, we have this one, we have this one, we have this one. They use this one for this, they use this one for this. That's what he was showing to the whole world then. I said to him, I called him out. I said, what you are doing is very wrong. If Nigeria government actually know, if Nigeria people actually, the people in power or total power or total favor and power, if they are not part of it, they should do something about it. But after that, total blows, one more follow. It's a game. It's a game. Now let me start. The way they wage war against me here is part of the money they stole in Nigeria. And part of the fraud money that they use. It's part of it that they use in terrorizing me in Canada. They send people to do that for me and my daughter. Simply because I say the truth. Simply because I want to be saved when people are not saving me.
When nobody's standing for me and I want to stand for myself and my daughter, they see that like like a taboo. I was sued to court. For what? It's a taboo. They break Nigeria break that record. That criminal, I don't know the person, but the person is a criminal. He break the record by interceding to nobody have the right, so far you are not in Canada, to sue me from country wherever you. If you want to sue me to Canada, in Canada system, you have to come to Canada and come and sue me. Or you have a representative. Nobody represent them, but they sue me from Nigeria because there's the money here. And then let me tell you something. And they involve everybody, including the person, my former landlord. I call him out. I told you I'm going to call people out. I'm not afraid of anybody. The person who gave who's sponsoring Black Boy. Can the Black Boy can the already go? I speak English so that one lè mọ̀ pé we are àwọn tí ó bá gbọ́ ẹ má wulẹ̀ lọ interpret fún wọn. Okay? So àwọn tó ń ṣe gbogbo nǹkan tó lọ fi wọ́n níjọ́ yẹn gbogbo àwọn tó ń ṣe ó ní nǹkan tó fi ń ṣe all over the world. And àwọn kan wà tó ń bá wọn ṣiṣẹ́ tó wà nílùú káàkiri all over nísìn. They are making deal on that. And they will be the one to be sponsoring, giving gun also to create some people to go and be firing people and kill people. And they will call it, they will say it's Nigeria government. And then because Nigeria government also went, although tabati pay attention was see, èyí tí mo pè ń jọ yẹn wọ́n ṣe nǹkan kan sí. Instead of that, wọ́n tún fún lágbára sí. Yes. Ó sọ wípé Nigeria government ló ń pa àwọn tó lọ pa tó pa ní Òtùpó àbíbo ni wọ́n ti pa yẹn. Ó ní Nigeria government ló pa wọ́n. And tó bá jẹ́ Nigeria government ló pa wọ́n. Báwo lòun ṣe wá ń show gbogbo resources wa yẹn ní orí camera. Wọ́n make deal ni. Open day deal ni wọ́n make pẹ̀lú àwọn èèyàn tí wọ́n fẹ́ ta nǹkan fún tọ́dẹ̀ tí ń gbowó lọ́wọ́. Tí wọ́n ti ń fi nǹkan yẹn exchange tẹ́ máa ní wọ́n lówó. Àwọn dẹ̀ máa kó oríṣiríṣi nǹkan problem wọ Nàìjíríà. Tó bá fẹ́ sọ̀rọ̀ wọ́n máa sọ pé kò fòkó ní ṣe kò ní dá fún yàrá jẹ́ anybody ni mo sọ tó bá gbógun tì mí this time around ilẹ̀ ara ìgbẹ́rẹ́rẹ́ làkàrà máa ń sọ wọlé ló máa ń ké wọlé gbogbo ẹnikẹ́ni tó bá gbógun tì mí ní sáà àti àkókò tí mo wà yìí oṣù yìí ti ó kù few minutes ẹlòmíì ní time ó kù few minutes tán máa fi bọ́ sí February ọjọ́ Saturday ló máa bọ́ sí ẹnikẹ́ni tó bá gbógun tì èmi àtọmọ mi àti ẹnikẹ́ni tó bá fẹ́ràn mi fún ire tó bá gbógun tì wá ní ètò kù káwọ February àti ní oṣù February lè tó kù ní ìparí ìpẹ́rẹ́rẹ́ lára kéwọlẹ̀ ẹ máa kígbe ẹ máa ṣọ́kú lójijì ni bẹ́ẹ̀ ni tára bá ti tí ìràwọ̀ bá jábà ìkó padà sókè mọ́ ẹ máa ṣọ́kú ní lójijì ẹ gbà bẹ́ẹ̀ dáhùn. Anybody náà ní every time mo máa sọ pé fraud I'm not telling you not to do fraud. I'm not telling you not to do fraud. And some people who talk about fraud, you call them out. And the other day you say if anybody come for you, you are in trouble. If you come for somebody, you are in trouble. I want to be in your problem. And I want to give you trouble. Bring that boy, I want to be in your trouble. And I want to give you trouble. I was looking at you. You got the money now. It's going to be 3 months. Or more than that. You are getting that money. I believe that those boys and those girls that they killed their parents should be your priority. Because you have your mouth to say that Nigeria government are the one killing those people. Nobody could tell you, nobody could call you out, nobody could do anything for you. At least you know some of this government, I know some of, even the APC, some of them working with the president, they are working for you. How you say you are working for them? Should be counterfeit. You telling people that, okay, fraud is nothing. And you speaking against some women who are also maybe one who don't say fraud. But those boys who are giving you, you'll be supporting that fraud is okay. You are making deal. Nigerian government, yes, I know some people, powerful people are part of you. Yeah. That they be telling you on Papa, they are part of it. And that's why they are not talking. When anything you say not to kill it, they see it like you are dragging them. They turn it against you. As if I'm a criminal. When you allow you sponsor criminals, you empower them. Nigeria government. Video tí ọmọkùnrin yẹn ṣe ní ọjọ́ náà lọ́hùn. Go back and check the video. Also, Nigeria government. But mo mọ̀ pé Nigeria government pọ̀. But number one is our president, even President Bola Ahmed Tinubu. And I know it's not part of it.
because tó bá tẹ̀ fẹ́ ṣe dí pẹ̀lú èèyàn wọn ò ní ṣẹ̀ṣẹ̀ máa sọ pé bread àgbọ̀ ló máa lọ fi ibi tí a ní káwọn resources àwọn minerals resources wa òun ló máa fi lọ́wọ́ wọn àwọn criminal kan ló wà behind it that they call themselves nǹkan bàbàrà wọ́n máa pèrè àwọn ní nǹkan tó lọ́wọ́ pé wọn. fídíò yẹn mo fẹ́ kẹ́ lọ wo padà torí mo ti ń wò pé màá tán tiẹ̀ fún lówó torí gbà yẹn tó fi àwọn ọmọ yẹn wọ́n máa kó àwọn ọmọ all of them tí wọ́n ti fẹ́ ṣe fraud they go and be looking for children they be hanging them on their neck the children that they don't even have plan for tó jẹ́ pé they all this terrorism that is happening in the country the citizens are the one behind it they be telling you it's government yo àwọn government kan lè ti bóyá ìjọba ológun wọ́n lè ti ṣe mistake but I don't understand the criminal àwọn olè wọ́n máa sọ pé the fraud is just too much mi ò sọ pé ìjọba náà àwọn government wa náà àwọn politician but I'm not talking about politician today àti ẹ̀gbọ́n pé àwọn politician tó bá ti lọ tó bá ti jẹ́ politician wọ́n máa fi ipò wọn position wọ́n máa fi jalè èwo tó wà ní àwọn non-entity èwo tó ní àwọn bloody civilian yes I call them bloody idiots bloody civilians and some of them they are on this social media wọ́n ti mú àwọn criminal tó gé orí èèyàn mélòó lórí social media mo ní kàn lọ wo orí ẹ̀ dáadáa gbogbo mo ní àwọn tó bá di orí ẹ̀ ọ̀rọ̀ tí n bá sọ tí anybody tó bá fẹ́ misquote mi tó ẹ̀ ẹni tó bá pààyàn tó lè jẹ́ ni tẹ́lẹ̀ pààyàn kẹsẹ̀ pẹ́yìn lẹ pa go and watch that video again if that boy I was expecting him immediately he get those money those girls and boys that they kill their parents should be his priority ó wá ń bẹ akàn gbẹ́jọ́ kan òṣìkan dání tí gbogbo máa ti lọ gbowó tán bá ti lò wọ́n àwọn terrorists I tell you all those people practicing terrorism don't go ìbọn sọ́wọ́ àwọn èèyàn wọ́n ń ṣiṣẹ́ lórí mídíà yìí it will be difficult for them to support in me now let me go to that story of here anybody wọ́n máa ní shut up your mouth don't talk about whatever's happening around you don't talk about it am I the only person talking about whatever happened around me why are they so much against me did I kill they are supporting killers fraudsters evil people what did I do wrong my landlord the former landlord not this one landlord kọ́kọ́ ni mo ní níbí this place estate ni this landlord you know when I left Quebec because I know they bought everybody a lot of people around that place the landlord everybody was bought because there's some money they want to waste yeah gbogbo ẹni tó bá jí owó Nàìjíríà kó tó jí resources Nàìjíríà tó sọ̀rọ̀ ẹ̀dọ́ lówó tó fi sponsor ogun tì mí tó dẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè yẹn náà ni mo ti bí mi tí mo jẹ́ ọmọ orílẹ̀-èdè yẹn tí mo dẹ̀ ṣe rere sí orílẹ̀-èdè yẹn tó fowó yẹn sponsor ogun tí tó dẹ̀ lóòtú ní irun pọ́nà ó máa wọlé ìràwọ̀ ẹ̀ máa já ohun tó sun ẹ̀mí ẹ̀rọ ìràwọ̀ ní tá a fi sun ẹ̀ mọ́kè tó ìfi wà lókè kì í ṣe pé wọ́n wà ń pòsíọ̀n mú sọ tó ìfi ń live lórílẹ̀-èdè alàyè ohun tá a fi sun ẹ̀ máa já ìràwọ̀ ẹ̀ máa já tí òkúta àrá tó bá ti sá láti ọ̀run àti níbikíbi tó bá ti ń bọ̀ ó máa ń kígbe wọlé ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìràwọ̀ ẹ̀ máa já iṣan ẹ̀ máa já ẹ̀mí ẹ̀ máa já ẹnikẹ́ni tó bá ṣe sponsor ogun tèmi pẹ̀lú ọmọ mi bó ṣe máa jẹ́ ènìyàn kò ní yí padà ẹ̀mí ẹ̀ máa já o ẹ̀mí ẹ̀ máa ṣòfò irinṣẹ́ tó ń fi nà mí tí ò tí ronú padà ó máa bàjẹ́. Now ẹ mọ̀ pé mo ní mo order aṣọ kan anything tí bá ti order lórí media they quickly will lay me and tell me and show it to me that mo fẹ́ pọ̀ ọmọ kan jáde ẹ jẹ́ kí èmi sọ fún ọmọ sọ pé kò ní forgiving spirit I don't have it now. Foolishness mo man forgive you but I don't have forgiveness now when people who are actually against you they are not yet repented when they are preaching to you to repent to forgive you are just endangering your life Amy
mo fẹ́ sọ fún wọn pé for your information I don't want to forgive. So mo order aṣọ kan, aṣọ yẹn kì í ṣe pé bóyá ṣe mọ̀ pé mo fi sílẹ̀, aṣọ la máa ń wòran aṣọ la máa ń wòran aṣọ. So ní ọjọ́ náà lọ́hùn mo order aṣọ yẹn, ọmọ mi náà dẹ̀ ti sọ fún mi pé kí n má order aṣọ yẹn bàtà ti fẹ́ move kúrò ńbẹ̀ yẹn. Wọ́n ní máa order torí pé ó ní party ní school lẹ́yìn tí wọ́n ṣe graduation tó wọ́n máa tún wá lọ ṣe party kan, wọ́n ṣe party gbà yẹn wọ́n tún máa lọ ṣe nǹkan kan. Wọ́n ní okay and the parents together your parents can be there at nínú ibi bẹ̀yẹn. And I order for the two of us, myself and my daughter. So aṣọ wọn yẹn ti dé. I was busy sending message ó ti dé, mo mọ̀ pé ó ti dé even ká tó kúrò ṣe ti yé bẹ́ẹ̀. But wọ́n ti connect débi pé wọ́n á pe Canada Post tó máa send it àbí anybody tó máa send it wá. They monitor me bomber to bomber. Nigeria are part of it. And I'm telling you that today, anybody doing that to me, you are nothing but a terrorist. The only people, if people don't, maybe they don't, anybody don't share gbogbo kini yẹn fún mi. In fact, tó bá big go is sponsor terrorists here, kò tí money. It's a terrorist ko. Mo sọ kì í ṣe pé bí mo fi mi ò doubt. Ọlọ́run ò sọ pé doubt it. It's not a doubt. Tóbìnrin tó wà nù wọn, they are terrorists. So aṣọ tí mo wọ́dà yẹn ṣé mo pé mo ti sọ fún níjọ́ náà lọ́hùn pé mo ti fún mo dá àṣẹ onílé mi yẹn, but fún ní tí mo fẹ́ sọ ni lára àwọn tó ń ṣe chat lórí social media yìí mo wá rí àwọn design aṣọ mi yẹn ṣó ti yé yín lẹ́yìn wọ́n gba aṣọ yẹn ó ti gba aṣọ yẹn ṣó ti yé yín lẹ́yìn aṣọ yẹn ó ti mú aṣọ yẹn ó wá send ẹ̀ ṣé mo ti dúró tipẹ́tipẹ́ tí mi ò tán ti sọ tí mo ti rí o mo ti láti December ṣó ti yé yín wọ́n àwọn tó ṣe party ìkan nínú wọn tán náà ṣe party fún tọkọ máa waste tọkọ máa sọ pé wọ́n máa rò pé wọ́n bully àwa. You are just messing up yourself. Mo rí pé black ẹ̀ ló lọ́wọ́ black ẹ̀ ló wọ̀ ṣó ti yé yín mẹ́rin nígbà tó tún ya lára àwọn olórí burúkú tí àwọn terrorists sponsor lórí social media yìí mo wá tún ìyẹn máa sọ pé ó dárúkọ ilé iṣẹ́ tí mo ti order aṣọ yẹn ìmí ìtún sọ wọ́n ṣà ń sọ mí ìdá wọn lóhùn mo dẹ̀ sọ fún yẹn náà mo ní you know what I've given it to you, make sure the other one can size your wife and the other one that is my size can actually size because kò slim ìyẹn ọkọ ìyàwó slim ó dẹ̀ lè ọmọ mi ga jùlọ dẹ̀ but ó sì lè manage it. I said that day to yab him yeah ó dẹ̀ wá sọ fún mi owó tó fẹ́ gbà ní owó lé wá ní kó máa fowó sí fún mi kó máa fowó sí fún mi mo sọ bí ikọ̀ àti ìrìjú Elédùmarè ẹni tí mi ò gbógun ti tó gbógun tì mí torí pé wọ́n gbowó wọ́n jí owó orí èdè mi wọ́n fi sponsor wo gbogbo ohun tó bá wù kó jẹ́ láyé ó máa parẹ́ lọ́jọ́ kan Ọlọ́run dá ìṣòro ńlá sí ayé Jóòbù torí nígbà tí mo kọjá èmi bá tèmi o ṣòtiyé mo dẹ̀ ti lanú ẹ̀ kọjá ṣùgbọ́n gbogbo yín kò sí nǹkan tẹ́ lè fi èrú kójọ láyé ó máa parẹ́ lójú ẹ̀mí yín ni èmi ò fẹ́ rúkú ọ̀rọ̀ jọ mi ìdẹ̀ forúkú kankan jọ ṣùgbọ́n tẹ́ bá sọ wípé ẹni agbára ẹ̀yin máa ń jẹ ìjẹkújẹ gbogbo ẹni tó bá gba owó lórí ọ̀rọ̀ mi àtẹni tó bá sì ń san owó àwọn tó ń san léṣe ọ̀tọ̀ ni mo ti forgive but ẹni tó bá sì ń gbowó tó sì ń san owó láti máa wage war against me ikú ẹ̀sìn ló máa kú ikú ẹ̀sìn ni Fáráò kú ikú ẹ̀sìn ló máa kú bọ́jú nǹkan ga tó láyé ikú ẹ̀sìn ló máa kú ẹni tó ṣe ń sanwó àtẹ́sọ́ ṣe ń gbowó láti gbógun ti èmi àtọmọ mi ikú ẹ̀sìn ló máa kú. Ó gbaṣọ náà ó pín káàkiri ní ìwà ẹni tí mò ń sọ yìí àkàìmọye ìgbà tó shit mi nínú ilé ẹ̀kẹ̀dẹ̀rẹ́ nínú ilé yẹn somebody duped my daughter $1,000 at least ó láàsán owó hydro tí ó bá fún wọn ẹni tó pè yẹn tún pé mo tún pè lórí mídíà mo tún sọ fún pé ẹni onílé mi sọ pé owó iná kan iye tó jẹ́ but later fowó kún mo wá sọ fún yín pé
kó tiẹ̀ fún ẹni yẹn lówó ná nínú 1,000 yẹn ṣé kò lè rówó ná yẹn $80 àbí èlò ló pè níjà yẹn kó fún kò ní fún wọn lè jà ìwọ ló lè kán máa sọ pé kò sí nǹkan kan tó máa ṣe máa fi ẹnu mi torí ẹ̀ nígbà míì tí n bá jókòó mi jẹ́jẹ́ sínú ilé tí mi ìbá sọ̀rọ̀ wọ́n máa wò pé bóyá ó ń sad mi ò sad I'm just begging I'm pleading to God and I'm interceding for myself and for my loved ones àwọn tó love ones mo àwọn tó bá like mi àwọn tó fẹ́ rere fún mi àwọn tó ń jà fún mi àtọmọ mi àwọn ni o so ti yẹn ẹ̀ torí ngbà mìíràn tá a bá fi ẹjọ́ bá yín sọ̀rọ̀ ẹ má máa believe pé ó dùn wá ṣùgbọ́n silence is the best answer for a fool gẹ́gẹ́ bí òyìnbó ṣe sọ ṣùgbọ́n nígbà mìíràn tó máa ń sọ fún wa wọ́n ní pé ká dáwèrè lóhun kó má bàa rè pé òun gan lójú ara òun so ti yé gbogbo yín pátá tẹ wọ design tán pín gbogbo kinní yẹn fún ẹrù pé ń bẹ́pẹ̀ ní abẹ́rù pé ń dà mí láàmú ọmọ yín máa wọnú ìkorò ayérayé àtẹ̀yìn o àtọmọ yín torí èmi àtọmọ mi lẹ fìyà jẹ lágbára Ẹlẹ́dùmarè tọmọtọmọ lọ́lọ́run máa fìyà jẹ yín àjàjà tèmi bá rore sí ìwọ tí máa ṣe rere fún ẹ tó ṣe burúkú fún mi láṣẹ Èdùmàrè Ọlọ́run máa bá mi sun ẹ̀san fún ẹ double ni tó bá gbọ́ pé everything na double lágbára Ẹlẹ́dùmarè tó dá ayé àti ọ̀run ṣe ti rẹ̀ yẹn. So I fear nobody. I respect people and I respect God and God love me so much and I care for people. All right? I care for people. So ìwọ tó bá ti gbowó tí mi ò ṣe criminal in tí ọmọ yẹn ṣe lórí social media yẹn criminal case ni but Nigeria government is looking at him. He went to that place and a lot of life was slaughtered there, killed, and he challenged Nigeria government that they are the one killing. Nígbà tí president wa wà ńbẹ̀ ni o ó ní president nígbà tó bá sọ pé Nigeria government they are the one killing yẹn bí pé ó challenge the present government tó wà ńbẹ̀ ó láwọn ló pa àwọn èèyàn yẹn. Èmi dẹ̀ mọ̀ wípé àwọn kan wà ní ìlú kan mẹ́ ní dárúkọ bẹ̀ tí wọ́n ṣe open deal lórí resources yẹn because some people need it and they pay them part of the money tí wọ́n bá san fáwọn èèyàn náà tó wọ́n máa ṣe plan wọ́n máa tàn yín jẹ part of owó tó máa san fẹ́nìkan wá ní kó fún kó wá sọ pé òun dá ṣe ẹ̀ ní wọ́n ló lówó jíì ni ẹ̀yin àwọn kan dẹ̀ wà lórí Nàìjíríà ẹ̀ ní Nàìjíríà àti lórí platform they are fools àwọn kan mọ̀ pé tí wọ́n fi rí mi bí ìbẹ̀rù àti ìjáyà kò ṣe pé bóyá mo burú tó bẹ́yìn ó ti tọ̀rọ̀ lókòrò létí everybody. I can see my ego, I can see things you don't understand at time. And when I say it is correct, kò sí doubt in there. Open the ló ṣe. Ìgbà tó bá gbowó yẹn nígbà tó ti pa yálà ya àwọn ọmọ yẹn àti bàbá ńlá bàbá wọn tó ti fìbọn pa wọ́n dànù. Kì í ṣe Nigeria government ló ṣe majority. Àwọn míì ordinary people. Àwọn rifra kan, àwọn olórí burúkú kan ọmọ kò níran olóṣì kan àtàwọn ọmọ míì tó níran. Tán máa pè wọ́n ní olówó oníkigbádá tí kò bàbá ṣàṣì. Àti ìdébẹ̀ ni wọ́n mi fẹ́ sọ̀sọ̀kúsọ tó ti bá sọ ọmọ wá sí ìmúṣẹ. I don't want to say this. Open deal ló ṣe ń yànnà lọ́hùn. Wọ́n challenge yìí mo pé Nigeria government wọ́n challenge yìí bẹ́rẹ̀ dàgbọ́ sọ pé àwọn tó kú ní ọjọ́ yẹn níbi tó ń lọ tó ti lọ show video yìí pé mo show video yẹn wà lórí video mi kan. Mo jáde mo ní look at what this boy is doing but níjọ́ yẹn wọ́n flag page mi. Mama wò báyìí because àwọn tó ń ṣe criminal ni wọ́n terrorist gidi. Olówó Nàìjíríà ń ṣe terrorist olóṣì ń ṣe olóṣì gan tó wọ́n ṣẹ̀ṣẹ̀ dọ́yìn ó ti yé àwọn tẹ́ ìfọkàn sí mo ní open deal ní ọmọdé yìí ń ṣe tí àwọn tó bá wọn sponsor wọn tó bá wọn ṣòṣì tó bá ti wá ní wọ́n ra màálù fẹ́lẹ̀ wọ́n ṣe wọ́n máa rò pé bóyá èmi máa rí pé mo ta ní ò jẹ́rán rí ọjọ́ mélòó lè fẹ́ lónìí láyé gan tó fẹ́ wẹ̀gbẹ̀ rẹ̀ ẹ kó ṣì lọ eléyìí dash ní gbá dash mi láwo I'm fucking what iṣẹ́ tó bá ṣe fún ni wọ́n ń dash èèyàn ni tó bá dẹ̀ ti rẹ́ bí ẹ̀ àtàrà ẹ̀ tó fẹ́ fi ṣe tutù àti pẹ́lú mi tó bá fúnyàn ní nǹkan báyìí wà ní nǹkan tó fẹ́ filẹ̀ fún nothing go for nothing táwọn èèyàn bá nice to that extent ṣáṣẹ́ ó máa wà Nàìjíríà ni ṣáwọn èèyàn máa lọ jalè àbí wọ́n máa lọ pa èèyàn kan tó sọ pé wọ́n fẹ́ rórí owó wọ́n fẹ́ lówó ni tó máa sọ pé wọ́n lọ gbórí èèyàn wá ṣé nice person wà ni. So video yẹn mo fẹ́ kàn lọ padà tú o torí wọ́n máa ń sọ pé wọ́n máa ń gbé èyí tó máa ń sọ jù tó kéré jù náà ni fraud ó sìn open deal ni wọ́n ṣe pẹ̀lú àwọn kan and that's why when I see some things
When I saw something, I don't want to agree with them. I don't want to comment. And my spirit is reluctant to do something. My spirit I don't jealous people. Mo lè bá Ìjẹ̀bú ṣọ̀tẹ̀ kí n má mu gàrí. Ọlọ́run má fi ebi pa wá. Bí n bá ṣe wà nínú ilé kò yẹ kí n tiẹ̀ sanra rárá. Kò yẹ kó mi wà lára mi. Ó yẹ kí n gbẹ bí ṣáwọ́ elége. Ọlọ́run má jẹ́ n gbẹ o. Ó ti yé. Torí tó bá jẹ oúnjẹ ló ń jẹ́ kí èèyàn sanra ni. Oúnjẹ kọ́. Kì í ṣe pé tóbi ológìnní kọ́ ni àìjẹun kọ́ ni ò jẹ́ kó tó ajá. Wọ́n ṣe máa ń rí nírántí wọn ni. Bá ṣe rí nírántí wa lélẹ̀ ìran fàkíà ni mo ti wá. Oníkálukú pẹ̀lú jíìn títí ẹ̀. Èmi sì mo jọ bàbá mi. Èèyàn lè tí ń sìn kó sọ pé kó wá lọ bí ọmọ kan kó kàn lọ tó bí anyhow. Ó lè jẹ́ pé ó ní sickness kan. Tó bá dẹ̀ kú kó sọ pé kó lọ bí ọmọ kan tó kàn ga bí èso. Ó possible kó jẹ́ pé ológun kan tí ò ṣe. Bọ́n ṣe máa rí níran oníkálukú ló ṣe máa rí. Bọ́n ṣe rí bí bàbá mi ṣe rí. Ó ga ó sì gbọlẹ̀. Mo rántí kábíyèsí ọba Adétúnjí ń gbà yẹn. Wọ́n ga. Miss Baba so rest in peace. Ṣe rí bàbá yẹn ṣe rí tán ṣe pè gbọ́n yẹn. Bí bàbá mi ṣe rí nìyẹn. Níjọ́ tí mo bá wọn ya fọ́tò kí má bá wọn ya fọ́tò wọn. Tí mo gbé picture yẹn sórí bẹ̀yẹn everybody ń sọ pé àwọn ọmọ wọn because tó bá rẹ̀ tó bá ga tó máa ríra wọn náà tó bá rí picture wọn máa fẹ́ jọra wọn. Ṣó ti yé? Tó bá dẹ̀ rẹ̀ ni tó bá kúrú tó bá ti rí wọn náà nínú ìrántí wọn wọ́n máa fẹ́ jọra wọn. Wà á rí pé irú leopard ń sìn ó jọ kí lorúkọ ó fẹ́ jọ tiger. Àwọn làbúrò lion. Ṣó ti yé? Àwọn giraffe ń sìn ìrántí wọn tún ga bí èso ọrùn wọn tún máa rí bí ọrùn lékeleke. Wọ́n bed níbí kan ọrùn wọn wọ́ sẹ́gbẹ̀ẹ́ níbí kan giraffe ni. Ṣó ti yé? Àwọn elephant náà kẹ̀dẹ̀rẹ́ àwọn náà kẹ̀dẹ̀rẹ́ wọ́n máa rọra rìn jẹ́jẹ́jẹ́ bọ̀ wọ́n máa ń débi tí wọ́n máa ń lọ. Àwọn òtí ẹ̀ ń ṣe elephant àwọn elephantiat bẹ́ẹ̀ náà làwọn tó dẹ̀ jẹ́ buffalo àwọn goat àwọn cow oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló lọ. Ó ti yé? So open deal ló ń ṣe níjọ́ náà lọ́wọ́ wọ́n lè ṣe ó fẹ́ borúkọ ẹ̀jẹ̀ ń sìn. Gbogbo ohun tèmi bá ti ṣe lórí bíbá it looks like especially when some criminals àwọn olè àwọn olórí burúkú èèyàn tó bá ti wà involved they will tell me they will turn it to offense that what I'm saying now what in tí mo sọ ń sìn tó ti kí ni mo ti ṣe nígbà tó ń fúnra rẹ̀ gan tó ṣe kéré tó yẹn ó challenge Nigeria government tí ó ní kò sọ pé president kan tó bá ti challenge Nigeria government ó challenge president number 1 ó challenge number 2 ó challenge number 3 ó challenge number 4 ó wá challenge gbogbo àwọn tó wà ní house rep gbogbo wọn pátá débi governor ó challenge every goddamn so ta wá ní nísìn tá lè challenge tó tá bá ṣe tán sìn wọ́n lè àkànṣọ àdárúkọ èèyàn sìn ó pé àwọn tó dá wà lẹ́yìn o mọ̀ tó mọ̀ pé ó léyàn lẹ́yìn tó dẹ̀ jọ ń ṣiṣẹ́ yẹn tó ń ṣe deal lórí Nigeria things lójoojúmọ́ broad daylight wọ́n ṣe deal ni ó lọ fi kíní yẹn wọ̀n níjọ́ yẹn bó ṣe débẹ̀ rẹ̀ there is àwọn ìmọ̀ pé àwọn black kíní korúkọ ìtọ́nà wọ́n náà fi ń ṣe oríṣiríṣi nǹkan má jẹ́ dárúkọ ó gbé sókè báyìí ó ní orin ó lóhun rẹ̀ ó wá lọ síbi tó ń kó àwọn ọmọ yẹn sí àwọn tó ń finish bàbá wọn àti ìyá wọn sọnù yẹn nítorí resources èlò wọn àwọn ọmọ abúlé yẹn ó wá lọ fi ya fọ́tò ológbó sórí DPL lẹ́ni tí ẹ tó bá gbowó látọjọ́ ẹ̀ ṣé kò ń kọ́ lórí kó kọ́kọ́ lọ wá nǹkan kan ṣe fún wọn kó dẹ̀ máa jẹ́ kó máa carry wa along báyìí á ní máa pàtẹ́wọ́ fún nígbà tó gbowó tán kó tó di gbogbo yẹn ló máa sọ pé if you come for me you are in trouble if I come for you you are in trouble I want to be in your trouble bury that boy I want to be in your trouble and you be in my trouble. When they give that money, those boys and those girls tó fún ní bàbá wọn sọnù yẹn tó lè lọ ṣe open deal ni àwọn tó lọ fún ẹ lówó yẹn wọ́n fún yàn lówó bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ló ní family wọn náà fún lówó because they send them to you bó ṣe ń ṣe nìyẹn lórí bí we don't pay for this game 7 years of media is still a joke and àwọn crook ni mo gbé wá síbí crook Yorùbá crook tó bá gbọ́ oníkàlùkù ló ní crook di Yorùbá crook àwọn olórí àwọn Yorùbá crook ni mo gbé wá síbí. Do you understand? You want to talk about Wasiu? You want to talk about MC? You want to talk about those Yoruba crook for no go asibi. I'm a crook to man support them what they bow for them. So I'm not afraid of you. I was expecting you long time to talk to update us about the children. Tell ko sórí be yin. Ìyẹn tó bá tún kọ́ àwọn ṣe àwọn ọmọ yẹn tó bá tún bẹ̀rẹ̀ sí lọ máa fún wọn ṣe ètùtù ayé, kon tún máa pa àwọn ọmọ yẹn, kon tún máa lọ ṣe wọn jẹ, kon tún lọ máa gbé àwọn ọmọ yẹn kon. Bẹ́ẹ̀ni they still
In fact, well, Emil, listen and listen good. I say no to killing and terrorism. If you like, continue to sponsor war against me under this system. Bẹ́ẹ̀ máa fi ń ṣe ẹ̀sìn mi gan máa bá yé yín jẹ́ pẹ̀lú àdúrà mi. Bẹ́ẹ̀ ni mo sọ. You see, I pray. I cannot do without prayer. But you know what? I will pray my prayer in my closet. Ó ní tá bá ti fẹ́ gbàdúrà wa gbọ́ngbà mi, ó ní ká tilẹ̀kùn yàrá wa. Who are you referring to? Who are you referring to? How? About nípa èwo ni? Ẹni tí mo ń reverse sí, mo forúkọ ẹ̀ ṣe. Orí ìyá ẹ ti dàrú. Kí mo sọ fún ẹ? Orí ìyá ẹ, ìwọ tó delete ẹ. Kí ló tún delete ẹ fún? Orí ìyá ẹ ti dàrú. Ọmọ òṣì. Ọkùnrin tó nílé mi yẹn, ó máa dùn mọ́ ọ. Nígbà tó bá ti ń jí gbogbo Nigeria resources tó ń kó lọ sí ìlú òyìnbó. Tó bá kó dé ìlú òyìnbó tí ẹni tó bá ti sọ̀rọ̀ tó bá kó ìgbésí wọn àtàwọn tó bá ń jẹ́ bẹ̀ náà nínú system mi, wọ́n máa gbógun tì ẹ́. Why not? That's why a lot of people wage war against me. Against my innocent daughter. Kéèsì tí ó kàn mí lọ́wọ́ tí ó kàn mí lẹ́sẹ̀ wọ́n fẹ́ kí n gbé sórí kò ní dáa fún ẹrù tí mi ò mọ́wọ́ tí mi mẹ́sẹ̀ tẹ́ máa fẹ́ máa dìlé mi lórí òkú. Ẹrù ayé nítorí wúwo jù láyé ọ̀run máa di ẹrù búburú lẹ́yìn lórí ẹ̀ nílé ìṣọ́ tẹ́ máa fi kú. Aláyé bàjẹ́ olóṣì olè a máa pè wọ́n olówó òṣì wọ́n bàbá lówó wèrè. Ó ṣe open deal ó rẹ̀ pé mi mọ̀ ni tí bá ti dárúkọ ẹ kó dá mi lóhùn. Open deal ló sọ àwọn tó fún lóhùn wọn ń ṣe èèyàn tó ń fúnyàn lówó. It's a deal tó máa sọ pé wọ́n fún lówó ṣe mọ̀ pé tẹ́nìkan bá sọ pé tí ò bá jáde wá kó sọ pé òun fún sìn ṣe mọ̀ pé in tó ṣẹlẹ̀ ní pé ẹ máa raise eyebrow. They have to come out and say wọ́n kàn dédé mẹ́nìkan ni wọ́n ní kó lọ fẹ́ niyẹn lówó because deal tó ṣe ni wọ́n ti sanwó iṣẹ́ terrorist tó ṣe iṣẹ́ tó ṣe náà ní iṣẹ́ terrorist ni. Ẹ lọ wo fídíò náà jẹ́ náà ṣó sọ bẹ́ẹ̀ ṣó challenge Nigeria government. Why Nigeria not saying anything about it? Gbogbo àtàn fi ń gbé ẹjọ́ òwèrè kan tán fi máa ń gbé ẹjọ́ òṣì kan ẹjọ́ tó yẹ kó gbé kó béèrè lọ́wọ́ ẹnìyẹn. Ó ní Nigeria government ló pa àwọn tó ṣe kìíní yẹn. Mo wá ní báwo ló ṣe máa mo ní òkè mo ló sọ pé Nigeria government mo ní ṣètò tọ́ ni. Me was some money, but you know what you are doing now? You are systematically exposing that resources to people so that terrorists will be attacking people at that area again. That's what he's doing. And when they say open negotiation, you want to lọ sọ fún wọn pé we have that thing in Nigeria. We can get it for you. Wọ́n dẹ̀ ní okay, you go there and go and show you. Nǹkan tó ṣe ń jọ ẹnìyẹn, but me ní dárúkọ anybody. Mi ní dárúkọ anybody. Ìtọ́ni kó lọ ṣe nìyẹn. Àwọn kan ti lọ jókòó sí ìlú kan. Kò ṣe government náà bá ṣe o. It's not the deal, it's not with the government o. It's just with the individual. So, wọ́n dẹ̀ sọ fún pé can you go there now? Don't worry, we know how to. We are going to settle you, don't worry. Ó dẹ̀ lọ bẹ̀, ó ṣe open deal, ó dẹ̀ fi wọ̀n. Àwọn lára àwọn resources yẹn àwọn èèyàn ti cash out ọmọ Nàìjíríà àwọn tó wà tó cash out ní orí kí ẹ̀mí nínú wọn ò ń ṣọmọ ọmọ gboko ṣé gboko ní area abẹ́yẹn ṣé Benue I think that place is Benue State some of them are not from Benue State some of them are Yoruba àwọn tó ṣe iṣẹ́ yẹn Yoruba wà ń bẹ Igbo wà nù wọn tán ṣe dì yẹn I'm telling you àwọn criminal bunch of terrorists anyway Nigeria government ẹjọ́ ẹjọ́ Ọlọ́run kí n tó máa lọ mi ní rojọ́ púpọ̀ àròyé ò kájọ ẹjọ́ sá gbogbo àwọn èèyàn ẹjọ́ mà Nigeria government ẹjọ́ sá ẹjọ́ mà ẹ torí Ọlọ́run ẹ bá wa declare gbogbo àwọn courtesan all of them pátápátá ẹ ní nísìmí o tẹ́ ẹ bá declare wọn terrorists
débi babaláwo tó ní kó lọ máa gbórí èèyàn wá àtàjẹ́ àtòṣó gbogbo tó ń lọ́ọ̀bẹ ni wọ́n yẹn ayé le black kìnnì kan kọ́tì gbogbo wọn pátá yellow alora o pink lady all of them from A to Z declare wọn terrorists kí Nàìjíríà bá lè tùbà kó bá lè túṣẹ́ os Nàìjíríà fọwọ́ fún náà bẹ́ẹ̀ bá ṣe ń try láti túṣe ọmọ téèyàn bá ti kọ́ ló máa ń gbélé tí ẹ bá kọ́ta àwọn tó ń ba nǹkan jẹ́ yìí tó bá ti kòkè tó kanlẹ̀ wọ́n tún mọ ibi tó máa gbé gba àwọn tó lọ ń ta resources Nigeria without the consent of Nigeria tó dẹ̀ máa ṣe tó dẹ̀ máa ní Nigeria government ní ọ̀ǹtí ẹ má gbàgbé nígbà kan mo ti ń sọ̀rọ̀ nípa say no to killing for long time ìgbà tí mo kọ́kọ́ ń sọ ń gbà yẹn gbogbo wọn bú mi ní pátápátá ìgbà tó yá o tí oníkálukú dé bá ìgbà tó wá dé bá wọn yẹn wọ́n máa fẹ́ kí n gbẹ́nu sí mi ní gbẹ́nu sí torí pé mi ń ṣàtẹnu èmi ò dẹ̀ kí n ganu kiri bí ń ṣe wà ń ganu kiri bí ń ṣe wà torí bí tó ti ń ganu wọ́n máa fún ẹ ń jẹ̀kú jẹjẹ ní tó máa pa ẹ́ wọ́n lè tì sí ẹ lára anyway ẹ bá wa declare gbogbo wọn terrorist ni wọ́n ṣe babaláwo tó máa sọ fún yín àtàfà àti wòlíì tó bá sọ pé kán lọ gbórí èèyàn wá kí ni ṣe terrorist ẹ declare wọn terrorist kí a bá lè ní ìfọ̀kànbalẹ̀ kí iṣẹ́ tí gbogbo ìjọba bá ń ṣe kó bá lè ní ìtumọ̀ àti ìjọba tá a wà báyìí ìjọba yẹn ń ṣiṣẹ́ gan o wọ́n dẹ̀ fẹ́ tú orílẹ̀-èdè Nàìjíríà ṣe ṣùgbọ́n terrorist yìí ò ní jẹ́ kán lè tú ṣe irú ẹni tó lọ sí ibi bẹ̀ yẹn sìn tó lọ ṣe face to face are you the one verifying my account ẹ ti fẹ́ gbé page mi lọ ayé yín ò ní da ayé yín ò ní da page mi ò ṣe é gbé kò ní da fún yín ó ti sọ pé ó ní get your verification wọ́n fẹ́ hack account mi kò ní da gbogbo yín black boy àbí àtiwá àtàwọn jẹjọjọ ń ṣiṣẹ́ tí ẹ máa hack tó ti sọ́njọ́ kan rí pé òun ní àwọn hackers ẹni tó bá lóhun try láti hack account mi Ọlọ́run bá mi já okùn ẹ̀mí ẹ̀ sọnù ẹ̀mí tí Ọlọ́run bá mi hack àwọn ẹ̀mí tó máa hack ẹ̀mí èèyàn lójijì tó máa fi jákú Ọlọ́run bá mi rán sí yín okay lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní kí verify your account don't need wọ́n ti ń sọ fún mi ti pẹ́ wo $50 ní masubabog ló máa ní abẹ́lẹ̀ ló náà fẹ́ máa gbà ní ìlú kọ̀ọ̀kan tí ò bá ti sọ fún mi ìsanwó kọ̀ọ̀kan fún owó mi tó jẹ mí kan kò fún mi you think I dey fear you ni ẹ lọ di ogun kẹ lọ dọ̀tẹ̀ kẹ máa lọ sílẹ̀ òkè kẹ máa lọ ṣe àbọ̀dè ẹ máa da nǹkan tó because you want to make yourself rich you want to be somebody you want to be something and then you destroy other people. wọ́n ti ń send message verify your account orí yín ti bàjẹ́ ìyálàyà yín wọ́n ti sọ fún mi just change your account go and open new account this account wo àbákú laṣọ awo account wọ̀nyí bó ṣe máa wà nìyẹn wọ́n ní when you go and check it now you change it yes your account it will be mama boost leave it mo ti ń jẹun kiri kan làgbàdo ń jẹ kẹ́dì ẹ̀ tó dáyé àmì kiri kan lẹ́dì ẹ̀ ń jẹ kágbàdo tó dáyé bí mo ṣe ń sọ lọ ẹ̀yin bàbá wa Nigeria government wọ́n fẹ́ ṣiṣẹ́ gan ṣó ti yé ṣùgbọ́n tún wọn bá pa àwọn terrorists rẹ̀ kún ó declare wọn ò lè pa gbọ́n rẹ̀ o torí pé mo sọ fún yín pé majority 75% of Nigeria ẹ má bínú sá torí wọn kàn tara wọn you know funny thing ni pé people are terrorizing they are doing terrorism they don't know they are terrorists that's one thing about them when you are now calling them say you want to blackmail them you want to destroy them you like those boys tó lọ bẹ̀yẹ tó lọ ń fi ibi tí wọ́n ní terrorists yà àtàkì tó ṣe tán tó ní gọ́ọ̀tì lọ bẹ̀ ó kọ́ àwọn èèyàn fi àfọ́tò fi ṣe dp wọ́n fún ẹ ní almost 300 million ó sọ pé ó ti lọ kọ́lé ó ti lọ ṣe nǹkan kan fún àwọn yẹn o wàá máa lọ gbé ẹjọ́ òṣì kan títí time yẹn máa fi expire kan bá lè kan wọn ò ní rántí owó wọn yẹn mọ́ ó lè nìyẹn nǹkan tó lọ ṣe open deal ni wọ́n ṣe sọ kì í ṣe pé lọ open deal tó lọ ṣe yẹn tó lọ fi resources wa ní tó ṣe ń jọyẹ can anybody do that to any country tó bá jẹ́ pé àwọn Nàìjíríà àmì àtàwọn Nàìjíríà tí àwọn tó bá jẹ́ Nàìjíríà wọ́n tó wá rí mọ ìtumọ̀ nǹkan tí ọmọ yẹn ṣe ń jẹ́ náà they don't know lọ sórí ilẹ̀ yẹn ó ní see what we have this is the reason why the government attacking
If the government want to, and I said that day, if the government is the one that attacking those innocent people, the villagers, that they should do. I said, and I advise that they don't need to kill them if you you discover there is resources that is actually valued that can increase the finance of the economy of our country. You need to just move those people, relocate them to another side, and start doing whatever mining in that place. You understand? So that's my But again, I said, but I never think it maybe government is actually part of this. Yes, I say I don't think government is part of it, because most of them, they will mention government just for people to be thinking government is the one behind it. Some of these people charging government at times, they are the one. I am telling you. In fact, the criminal at times say, I want to complain too. But what you want to dákẹ́. Ako mama wo ba ipa wọ́n lè máa rò pé wọ́n gbọ́n jọ lọ́run lọ báyìí. They be the one to be wọ́n máa ṣe bí pé wọ́n care fún yan kan. Irọ́ ni o. Mo wá sọ fún wọn níjẹ́ mo ní mi ò believe ẹ̀. Ó lọ fi gbogbo resources wa ó ṣe tó ó dẹ̀ go viral níjẹ́ mo ní look at it now. Ó lọ fi ẹ lọ ṣe open deal ní now. Ẹnìkan ló sọ fún níjẹ́ náà pé kó lọ wọ́n ti ṣe deal pẹ̀lú ẹnìkan. Wọ́n lè máa sọ pé okay, can you show me? Ó dẹ̀ lọ bẹ̀ ló ṣe lọ bẹ̀. Ó wá ṣe tán after some time wọ́n ní wọ́n fún 200 million. Nígbà tó wá pa 200 million àwọn tó ń pa ìyá wọn àti bàbá wọn yẹn. Ó lè kọ́kọ́ bẹ̀rẹ̀ project lórí wọn. Ká tẹ̀ wá máa rí pé ó dẹ̀ ṣe project lórí wọn. Ó kàn ṣe. Ó wá ní tó wá ti yá máa ní I just want to test public. What you want to test public for? Olórí burúkú yín sìn gbogbo yín ẹ̀yìn àkàṣẹ wá sọ pé do your verification. That's where you can use to get my page. You cannot get my page. Read my lips. Yálà yá yín. A lot of people, the whole world, yálà yá yín ẹ lè get the page mi. Because mi lójú kòkòrò mi dẹ̀ ṣe novice. Ẹ ti try ẹ ti rán àwọn tó wà ní Lebanon. Wọ́n ti hack page mi, wọ́n fẹ́ hack page mi. Wọ́n máa login, wọ́n try, wọ́n máa send notification sí mi. Ele bí mo ṣe sọ black boy nsìn for you to know that. Ó fẹ́ diligent tẹ́ bá tètè kọ́bù bọ̀bọ̀ yẹn. Ó máa diligent ńlá tẹ́ ní lè kọ́bù. And it's not 100% good. It's working for some criminal as well. Read my lips. It's working for some criminals too. Read my lips. Ẹ bá wa declare gbogbo àwọn cultism terrorists. Ẹ ti gbọ́? Ẹ jọ̀ọ́ sà. My able daddy o President Bola Ahmed Tinubu daddy mi bàbá ṣe yí mi. Bàbá Olúwa ṣe yí fún mi. Ọkọ màámi Olúrẹ̀mí Tinubu. They call themselves activists. So to send the verification ṣọ̀pọ̀ náà ló máa pa àwọn tó ń send pé kì í ṣe verification yẹn mọ́tò ló máa pa gbogbo yín sọnù àṣírí yóò ní bò all of you terrorists ayé yín máa bàjẹ́ ayé yín ó máa bàjẹ́ ó send lẹ́ẹ̀kan mi ò fẹ́ lórí burúkú ṣé mi ló fẹ́ máa fi do your verification wọ́n ti fún mi verification láti 2 years ago. Ọjọ́ tí mo fi sí tán sọ pé kí n san owó ọjọ́ ìmọ̀ ni I'll be paying money to Facebook after paying my data taking my time like that using my saliva my no tó àjàjàgbà tó tún hold owó mi tán fún mi kí ló fẹ́ ṣe ju pé wọ́n jẹ́ kí page mi bọ́bù bẹ́yẹn because I don't give a damn. Aṣọ tẹ́niyẹn gbà ń jọ yẹn olórí burúkú wọn àwọn tó wọ̀ yẹn ìwọ tó rí tó gbàṣọ yẹn àti yẹn kan ke show pé ẹ ti rí nǹkan tí mo fẹ́ wọ̀ you are just ẹ fẹ́ bá mi compete ni yẹn mi pé mo le jù yín lọ ẹ ní brain lórí títí yín orí yín ti dàrú bí ti actually me I don't even fight you I don't have time for you and you have time for me like that ṣọ̀pọ̀nà ló máa pa yín dànù tẹ́ẹ̀dẹ̀ ní time rere kì í ṣe pé ẹ fẹ́ ṣe dáadáa fún mi gbogbo instrument wọn lò against mi tí ò tí ì jáwọ́
ní iṣẹ́ burúkú tó pọ̀ ẹ máa bàjẹ́ lọ́dún yìí gbogbo yín pátá lè máa bàjẹ́ lágbára Kristi Ọlọ́run jọ tó bá dẹ̀ ti bàjẹ́ má jẹ́ repair wọn o because most of the time èmi ni máa ń repair wọn kẹ̀kẹ́ bàjẹ́ kò ṣe tó lágbára Kristi ẹ máa bàjẹ́ ni aṣọ yẹn mo ti wò láti ọjọ́ ẹ̀ mo ṣáà ń wò gbogbo wọn just to tell me that wọ́n ṣe rí aṣọ tèmi bá ọ̀dà ń sìn mo sọ fẹ́ nìyẹn kó wọ̀ mo ní mo fún wọ́n wá rí i pé kọ́ máa lè sọ pé àwa la wà mẹ́ owó tí ẹ fi ń ṣòṣì bí ẹran níwò yẹn ẹ jírí náà lára yín náà lè máa ní kán lọ ya ilẹ̀ kán lọ ya gbogbo resources Nàìjíríà torí ẹ̀ ń gbà tí ìjọba kan bá dé tó fẹ́ ṣe ibẹ̀ dáadáa ayé yín máa ń bàjẹ́ náà inú á máa bí yín tábà tí bá ti jáde pé ń sìn I am bold and I can tell you how that I'm the first person to nominate President Bola Ahmed Tinubu tó tọ́lì tó bá jẹ́ torí ẹ̀ lọ kú dànù ẹ ṣáà rí i pé ẹ fìyà jẹ mí ṣùgbọ́n gbogbo yín tẹ́ fìyà jẹ mí yẹn àtàwọn tẹ́ bá lò wọ́n tó ti ronú pọ̀ ìyá máa jẹ wọ́n pa ni ẹni bá fìyà jọ ọmọ mi bó bá ṣe fọ́mọ mi lọ́lọ́ máa ṣe fọ́mọ yín so ẹni tí mi ò bá rọ́ pé kó lọ pààyàn o lè gbé iṣẹ́ tí ò kàn mí ò lè gbé lé mi lọ́wọ́ abẹ́ já wèrè ni nígbà tí President Bola Ahmed Tinubu dé wọ́n fẹ́ ṣiṣẹ́ but ó ní mo ṣe ń sọ pé kí bàbá wa yẹn àti gbogbo wọn kó give order kó declare gbogbo àwọn ọmọ yẹn tó ń ṣe courtesan kí sọmọ nìkan àtàgbàlagbà kó declare wọn terrorist oṣó Nàìjíríà tó gbogbo nǹkan tó ń ṣe yẹn àjẹ́ gbogbo terrorist ní gbogbo wọn wọ́n máa wéèsì wọ́n máa kí wọn arẹ́ṣẹ́ wọ́n máa wéèsì gbogbo wọn pásọ̀ tó bá ṣe any courtesan declare them terrorists you have peace everything will be okay wọ́n ti mọ̀ pé okay tọ́wọ́ bá dẹ̀ ti tẹ̀ wọ́n o they will continue doing it but wọ́n ti mọ̀ pé tọ́wọ́ bá ti fọwọ́ bá ti tẹ̀ wọ́n they are dying wọ́n kíkú ni wọ́n máa kú ó tán báwo ni wọ́n ṣe máa ní wọ́n wà nílẹ̀ Yorùbá sí wọn ṣe nǹkan kan sí wọ́n máa pa èèyàn kiri when you cannot talk when they will tell you if you talk on this social media ọjọ́ tí mo gbọ́ pé very dark boy sọ pé if you come for me you are in trouble if I come for you you are in trouble I come for you today o in the name of the Father the Son and the Holy Spirit okay àní tí mo dẹ̀ sọ lónìí náà ń sìn ní tí n bá sọ tó o ti sọ jù bẹ́ẹ̀ lọ fún yàn ni kó wá fi price kiri mi àti gbogbo yín tẹ́ bá jọjọ sọ pé ń ṣòṣì bí ẹran níwò ṣùgbọ́n ló máa pẹ̀yìn ọ̀tá mi dànù so wọ́n gbé aṣọ yẹn ìwọ tó wọ aṣọ yẹn níjọ́ náà gbogbo yín ṣe ẹni tí mo ra yín ṣùgbọ́n ló máa pa yín tí bá gbàdúrà fún yín nítorí bàbá yìí tẹ́ ẹ ṣe burúkú fún mi èpè ló máa dì lórí yín gbogbo ẹni tí bá ṣe rere fún tó sọ̀rọ̀ ẹ̀dùnkún fún mi ṣó ti yé mẹ́yìn kí ni wọ́n máa fi ń ṣe mọ́tò in tó lọ fi wọ̀n níjẹ́ yẹn wọ́n máa fi ń ṣe mọ́tò òun ni wọ́n máa fi ṣe àwọn mọ́tò kan àwọn mọ́tò tí ò bá lò ná àwọn China lè máa lò ó wọ́n lè ṣe rí a lot of wọ́n máa ní wọ́n rí àwọn ìlú kan wọ́n ṣe illegal mining lórílẹ̀‐èdè Nàìjíríà they are not illegal some people brought them to Nigeria they are not illegal the only thing they tell them not to shut up their mouth so that when they are in trouble they will still save them later. They are not illegal. There's some people behind it. To God. Mo rí ní àwọn EFCC wọ́n ní wọ́n send àwọn kí ló rúkọ ẹ̀ àwọn China àtàwọn wo ni no what is the name of these people? Àwọn tá máa fi tó máa ń bá wa ṣiṣẹ́ ní Dubai yìí o kí ló rúkọ wọn. Wọ́n ní wọ́n kó wọn wá sí Nàìjíríà. Ẹ ti mọ̀ wọ́n pọ̀ ní Dubai náà wọ́n pọ̀ sí jù kí lórúkọ wọn ọmọ mi sì kéré nígbà táwa ní Dubai yẹn ìbá dárúkọ ìlú yẹn sí yẹn wò lórí EFCC wọ́n tàgì mi ọ̀tí kò ṣe mí ní àtàrọ̀ mo kàn I'm trying to arrange my house kò ṣì dànù. 12 years of bloating is gone. Ìyẹn bó ṣe jẹ́ o kì í ṣe ẹ̀yin ni mo fẹ́ rí. I don't want to see you now. Wọ́n máa pè é kó tí kàn yín.
you know, the problem is that a lot of people are taking people for granted. They're also taking Nigeria for granted. Anyway, you don't take any system for granted. Eh? Tá bá dárúkọ olówó ẹ̀jẹ̀ má rò bóyá mo ń bá Megida sọ̀rọ̀ ẹjọ́ o. I'm not talking my Megida o. My Megida is not part of nonsense like that. Àwọn wèrè kan tó máa ń bí ìfẹ́ máa dárúkọ nígbà iná máa sọ pé he's calling out but wọ́n ti mọ́ra wọn. Wọ́n ti mọ́ra wọn. Gbogbo aṣọ tí mo ní aṣọ tí mo wọ́dà yẹn nígbà tẹ́ni yẹn gbà yẹn. Ẹ mọ̀ kọ́ wọ́n dẹ̀ post gbogbo ẹ̀ sórí mo dẹ̀ rí black ẹ̀ ẹnìkan wọ̀ fún birthday wọ́n bẹ̀rẹ̀ sí pín gbogbo nǹkan ó dẹ̀ mú aṣọ yẹn mú dání o aṣọ yẹn kẹ̀dẹ̀rẹ̀ ó ju owó ẹ̀ lọ aṣọ yẹn ó ju owó tó sọ pé owó náà tó ní kiri kan àtowó tó ń gbà nínú ilé mẹ́rin wọ́n kàn ń ṣèkà owó tó ń gbà ní orílẹ̀-èdè gbogbo owó tó ń jí wọ̀nyẹn lónà náà fi ń sponsor ogun tiwa o owó ìwọ̀nyẹn ló dùn mọ́ àwọn tó ń gbógun tì mí níbí bẹ̀rẹ̀ lẹ́nu o owó yẹn ni o that money sweet them. It's like now I'm not saying no, say no to killing, say no to killing, say no to killing. It's like, and they have to kill before they can get whatever. I'm robber, ni wọ́n ní olè òkè ń wá láti pa láti jí àti láti parun. So when you are saying no to killing, wọ́n máa wò pé lórí burúkú lélẹ̀ ìṣá. Àwa tó yẹ pé pípààyàn la fi ń lò la fi ń ṣe. A máa bá yẹn yẹn bẹ́ẹ̀. It's part of it. Gbogbo àwọn tó gbógun tì mí ń bí tẹ́ bá ti bá mi mọ̀ wọ́n. Ẹ lọ wò wọ́n lára àwọn tó gbàdà jí àjẹ́ ni. Wọ́n máa purọ́ mọ́ ó ń dọ́mọ kan lórí social media. Ìwọ tó bá ti pé mo ti block ẹlẹ́njọ́ mẹ́ta yìí. Àwọn tó ń sponsor kò ní dáa fún wọn tó bá ti pé mo blog tó fi àkáǹtì mi ìwà wo page mi àwọn tó ń sponsor kò ní dáa fún wọn máa ṣòfò ni. wọ́n fowó yẹn ránṣẹ́ sí wọn ni wọ́n ń ṣe deal lórí ilẹ̀ wa face to face gbogbo kan tó mọ̀ ẹ́ lọ ṣe ń jẹ́ yẹn deal ni ó lọ fi wọ́n ní pé we want to sell wọ́n dẹ̀ ti ń gbowó ẹ̀ o wọ́n ti ń gba owó àwọn owó yẹn torí ẹ̀ nígbà tí gbogbo President Bola Ahmed Tinubu tí wọ́n ń ṣe lọ́tọ̀ fi iṣẹ́ mi lè sọ bóyá ẹlòmíì náà ríran tèmi rí ẹ̀ṣá táwọn ẹlòmíì náà ń wake wọn up so a lot of people are ó ń touch àwọn a lot of people wọ́n lọ tà ni wọ́n lọ ń ta resources ṣé ẹni tó lọ fi resources yẹn tó lọ fi wọ̀n tó dẹ̀ lọ sọ fún wọn pé wọ́n ní nǹkan kan mìkan so àtàwọn tó lọ ṣe deal ṣé wọn ò ní mọ̀ wọ́n dẹ̀ ṣe tán wọn máa ní gọ́ọ̀mẹ̀ntì ni government should do something about this kàn lọ wo fídíò yẹn again wọ́n ṣàlẹ́yìn wọ́n ní àwọn èèyàn tó pa mẹ́ pé Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ni ṣé mi dẹ̀ ṣàlẹ́yìn yẹn pé àwọn kan ní wọ́n wà nídìí wọ́n lọ ṣe open deal ni owó dẹ̀ ni wọ́n dẹ̀ fi owó ránṣẹ́ sí àwọn ọmọ refraf àwọn ọmọ ògbèrè tó wà lórí social media wọ́n ń ta resources of Nigeria náà wọ́n máa pariwo Nàìjíríà o Nàìjíríà wọ́n tún máa bú Nàìjíríà kẹ́bàlẹ̀ máa rí pé wọ́n ṣe dáadáa fún orílẹ̀-èdè ìnímí nínú wọn máa lọ gbé àwọn ọmọ kéékèèké lójú títì these children are hungry bíi pé ọmọ tí wọ́n gan ṣé gbogbo oúnjẹ tí ó wù àwọn ọmọ wọn gan lọmọ wọn ń ṣe láwọn ẹlòmíì nínú wọn tó ní pé ọmọ wọn sweet ó máa da omi ó máa da sugar sí á wá da kí lórúkọ ẹ̀ ló máa fi ṣe mineral sínú ilé á máa sọ pé these children are hungry ẹ̀yin kọ́ ọmọ tí yóò hungry just for people to be thinking they are nice I don't need to pretend I go to hell. And for those of you who always go under my platform you don't write any good thing èpè lẹ́ńṣẹ́ èpè tẹ́ bá ti ṣe èyí tẹ́ bá ti lè rí ní kẹ́ṣẹ́ o tó bá ti ṣe èpè fún mi pẹ́ o mọ̀ pé o máa rú tilétilé ẹ̀ ni yọ pa machine yẹn tó rí wa lọ́mọ mi ó ló wá ṣe ìfún mi ọmọ tó ló wá fi rẹ̀ mí lẹ́kún ọmọ tó ló wá fi rẹ̀ mí lẹ́kún Tolú ayọ̀ mi ti dé náà ọmọ mi àti ìjọ láàárọ̀ yìí lónìí o mo láàárọ̀
This is 5 o'clock. We have not taken breakfast. How are you today now? Sarah? Sarah? What are you doing? What's up, Gary? Okay, okay. I think they're running now. Oh, it's not yet. Are you not hungry? So, mi ìfẹ́ fún wọn púpọ̀ ní ọdẹ ìṣẹ́rú wọn ọba mi o. Gbogbo owó tó ń jí yẹn. Wọ́n kówó fún wọn bẹ̀yẹn. Gbogbo àwọn irú ẹni tó wà nílé mi sí dákàn dédé máa gbógun tì mí torí pé wọ́n ń fún lówó. Wọ́n ní kó máa tọ́ṣọ̀ mi. Owó Nàìjíríà ni. Wọ́n máa tún sọ, wọ́n máa ṣe deal pẹ̀lú individual kankan. Wọ́n á láti bà ayé gbogbo Nàìjíríà jẹ́, láti bà economy Nàìjíríà jẹ́. Anybody tó bá lè kú kó kú kò kàn wọ́n. Wọ́n máa frustrate gbogbo effort government. Wọ́n máa ní government ní ó dá. Simply because some people want to personalize it. So each time tí bá dẹ̀ ti sọ̀rọ̀ Wàsíù, gbogbo yẹn máa ń sọ kinní kan, ẹ kó sì lọ, ẹ kó sì lọ. Ègbé ni fún ẹni náà tí kọ̀sẹ̀ náà wá láti gbàṣẹ rẹ̀. Tí bá sọ pé mi ò forgive èèyàn sí mi, I hate Wàsíù. Kí ló dé? Èèyàn kì í hate kò yẹ kí n máa sọ pé mo hate èèyàn, but I don't like him. I don't like him. Mo like kéèyàn máa wọ́n fún mi trouble gan now. Wàsíù fún mi trouble gan. I don't like Wàsíù. Ẹ̀jẹ̀ máa gbé òṣìkò wájú gbogbo tẹ́lẹ̀ máa ń ṣe yìí. So, ebi ń pa mí. I am hungry. Open clear deal ló ń ṣe pẹ̀lú gbogbo kíní náà fi ń ṣe wọ́n náà máa fi ń ṣe àwọn mọ́tò kankan bẹ́yẹn. Funny thing ni pé wọ́n tún máa ní kán máa use wọ́n tún máa sọ pé èmi wọ́n máa ń use èmi ni tí n bá ti ṣiṣẹ́ tán iye yín ò lè dà tí I dey play with you. Mama, you want to have conversation with me for what? Don't have conversation with me. Say whatever you want to say here. For what?
nonsense. All of you that are not commenting under my platform, when you're doing the birthday, I will not celebrate you. Any day, February the birthday, but if I bring my, don't celebrate me. It doesn't give me anything. Okay? So àwọn èèyàn wọ́n wà lórí bẹ́ẹ̀ wọ́n máa intimidate èèyàn wọ́n máa kàn ṣe bí olórí burúkú àwọn olòṣì kan gbogbo owó tó ń jí gbé náà fi terrorize wa ní orí social media mi aṣọ tí mo order yẹn mo ti fún náà I can order another one if I want but wọ́n kàn fẹ́ sọ fún mi pé àwọn ti rí ó work with them. Why is my landlord working with them? One stupid Nigeria. Kì í ṣe Nigeria or Nigeria, some stupid people. Why is that landlord working with them? Kò ní dá fún ẹni tí wọ́n landlord mi yẹn tó ṣiṣẹ́ pẹ̀lú Nigeria láti disturb ayé mi. Òfò ló ṣe. Ọkùnrin ò ní balẹ̀. Kí ni sọ fún ẹ? Ọkùnrin ò ní balẹ̀. Your mind no go touch ground. Lórí burúkú. Criminal, terrorist. Ẹ jọ̀ọ́ ẹ bá wa declare gbogbo wọn terrorist, gbogbo àwọn cultism yẹn. Ayé o. Wọ́n kí ló máa ń pè wọ́n black, red, pirate, àbí yellow, black bra, àlọ́rá gbogbo wọn pátá àtọ́jú àtàjẹ wọn àti babaláwo tó ń bẹ̀rẹ̀ yàn terrorists ni wọ́n. Nigeria government declared them terrorists so that they will continue to do it. Wọ́n ti mọ̀ pé if they are being caught they are going for it. Kì í ṣe pé wọ́n ṣe máa bá wọn sọ pé what do you want government to do for you? To kill them ni soldier will go after them just as much as man go after àwọn tó wà níbí. Ọ̀rọ̀ tí mo sọ yìí sí for the criminals is like wọ́n máa wá mo ṣe inú wọ́n máa bí wọn ni wọ́n máa ṣépè òfò ni wọ́n tó bá ṣépè fún mi lórí chat mo ṣe òfò ló ṣe. Òfò ló máa ṣe. Níta fún yàrá ìyá yín. Ta ló yẹ kó gbádùn jù èmi mo sọ pé say no to killing àwọn mi ìpayàn wọ́n tún jà mí lólè. Bàbá ọmọ mi tún lọ sí still yet náà. Gbogbo gbà tí àwọn wèrè kan ọmọ olórí burúkú kan wà Nàìjíríà gbà yẹn tí wọ́n ṣe mọ́ sí Nàìjíríà tí wọ́n jẹ́ kó lọ. Ṣé ni wọ́n wò pé tí wọ́n bá ti jẹ́ kó wá sí kó padà sí Canada àmì kó padà sí London wọ́n máa pa èmi sí bíbí pé mi mo rán lọ Nàìjíríà mi mo ní kó lọ máa ṣe bí tọ́ọ̀gì ẹni jèrè. Àwọn olórí burúkú gbogbo ìyá òṣì àti bàbá òfò tó ń sponsor yẹn wọ́n tó máa pa yín tọmọtọmọ ni ẹ máa ṣọ́kú very soon. Olè olórí burúkú somebody tó bá ń ṣe gbogbo wọn máa ṣe gàràgàràgàrà lórí social media they creating terrorism. Ẹ wò àwọn terrorists tó ti wà ní ilẹ̀ Yorùbá tó wà ní ilẹ̀ Yíbò wọ́n ti pẹ́ o àwọn tó ń fẹ̀yàn ṣe tuntun yẹn original terrorists ni wọ́n gbègbòrò. Nigeria government declared them terrorists. They are terrorists. Say no to killing and terrorism. So that iṣẹ́ tẹ́ bá ṣe á lè show. Àwọn terrorists ni ò ń jẹ́ kí iṣẹ́ show ń gbòòrò. Àwọn tí bá jẹ́ pé terrorists ni gbogbo àwọn tó jà mí lólè bí Suri Alamalaka ìṣe terrorist ó yẹ kán bá mi pa sọnù ni. Terrorists ni o. Gbogbo wọn àti gbogbo wọn yẹn you realize àwàsí ẹ̀dẹ́ yẹn wọ́n máa rí pé wọ́n rò pé àmọ́ hate ẹ̀. Me hate I'm just telling you what he's doing. He's a terrorist. All of them. Tó bá ti wá declare gbogbo ẹ̀yin terrorist tó bá ti wá sọ pé wọ́n ṣì ń ṣe pa wọ́n sọnù ni kò ní pé anybody tó bá lọ join terrorist nínú wọn ẹ bá sọ pé family kò kàn mí but ẹ lè bẹ̀rẹ̀ látọ̀dọ̀ mi o ǹkẹ́ máa sọ pé ara ilé mi kan wà nínú wọn tó join bóyá ó jẹ́ mèrè àbó jẹ́ cultism kan ẹ má bẹ̀rẹ̀ látọ̀dọ̀ mi tẹ́ bá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ mi ayé gbòòrò Nàìjíríà máa dàrú ẹ má bẹ̀rẹ̀ látọ̀dọ̀ mi ẹ ti understand nǹkan tí mo mean ẹ má bẹ̀rẹ̀ látọ̀dọ̀ mi o torí sin Bíbélì kan sọ pé tó bá bí ọmọ ẹ tó bá bá wí tó bá gbọ́ wá gbọ́ sípàdé èmi wà nínú àwọn tí mo sọ pé mo fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó settle kí Nàìjíríà kó settle kí gbogbo ìlú àgbáyé kan kó settle not my Nigeria ìlú I pray for this country and I do good in this country but àwọn tó bá ti ń kówó ìlú ẹ̀ fún wọ́n máa ní kó pa ìdànù ní kó má jò wálé ẹni bá ní mi ní dé bá ẹ bẹ́ẹ̀ ni mi kó jẹ́ pé mi ní dé bá ẹ Ọlọ́run máa bẹ̀rẹ̀ sí bá mú yín kúrò Ọlọ́run á terminate gbogbo appointment nínú ayé yìí
àdàbí tó yẹ pé mo parọ́ mọ́ yín àdàbí tó pé nǹkan tí mo ṣe kò ń ṣe dáadáa ni tí máa sọ pé say no to killing say no to terrorists say no to bad things say no to fraudsters want terrorize me you want me not to talk about it they killed my father maybe after still stealing from me you want me not to talk about it Bashima, sorry we are here to say the truth when you see the truth you go not see this here anytime ọmọ tí wọ́n ní ẹ̀yin tẹ̀dẹ̀ máa ń sọ wípé mo fẹ́ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan I forgot you escape my mind anyway let me say this quickly mo sọ̀rọ̀ kan níjọ́ yẹn mo ní tí kéwọ́ má ti ń ṣe party tó bá ṣe nǹkan kan gbogbo wọn yẹn mo ní èèyàn kan máa kú celebrity dẹ̀ ló máa jẹ́ abẹ́nìkan tó lókìkí mo dẹ̀ lè sọ torí nígbà tí ó wọlé agbára nígbà yẹn mi hate ẹ̀ o Wàsíù má tó wọlé agbára níjọ́ yẹn lọ́wọ́ tọ́ni that time yẹn ni Mohbad kú nígbà tó tún fẹ́ sin òkú yẹn níjọ́ yẹn ọjọ́ yẹn gangan ni bọ̀bọ́ yẹn kú tó ń pè mú kálà yẹn ṣó ti yé ìgbà kan wà tó yẹ pé wọ́n máa ń ṣe ìkà fún President Bola Ahmed Tinubu ní Nàìjíríà wọn ò tí di president gbà yẹn èmi ni máa ń sọ̀rọ̀ pẹ̀lú ẹnu mi tí polo bí ẹnu pọ̀ mọ́ lọ́kọjà yìí ẹnu mi tó dàbí ẹsẹ̀ bàbá Kánò ẹ má bínú o ẹ̀yin ará Kánò ẹ̀yin máa in-laws I'm sorry okay I love my husband forever kò sí nǹkan tẹ́ lè gbé wá sójú títí ayé yín máa bàjẹ́ sọ́wọ́ mi ní gbogbo ẹ̀yin tẹ́ bá rò pé fẹ́ bá disturb ayé mi kò disturb mi ó ti yé bẹ́yẹn ọkọ mi bá tiẹ̀ fẹ́ làjì iléeṣẹ́ ẹ̀ gan lọ́kàn mi so wọ́n ti fẹ́ kí n gbàgbé ọ̀rọ̀ yìí o ó yá ìsọyè padà wá ó yá padà wá ó yá padà wá ó yá padà wá so nígbà yẹn wọ́n máa ń disturb President Bola Ahmed Tinubu each time wọ́n bá ti fẹ́ ṣe party àwọn terrorists máa attack ní Nàìjíríà I remember ọjọ́ party wọn ní yíyẹ wo níná gbogbo èèyàn ti dúró síbẹ̀ bá gbogbo àwọn olówó Nàìjíríà ti péjọ síbẹ̀ báyìí wọ́n ti wà bẹ́ẹ̀ wọ́n náà fẹ́ ṣe party fún wọn a kò gbọ́ pé wọ́n lọ ajáàkì tírèènì ní ọ̀nà Àbújá sí bóyá mìnà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣá táwọn àtàjẹ́ but of recent mo rí nínú news wọ́n sọ pé lára àwọn tí wọ́n mú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n confess pé àwọn làwọn àtàkì train àwọn làwọn ṣe báyìí àwọn làwọn ṣe báyìí nígbà yẹn mo wá sọ mo ní kí ni mo láwọn kan hate bí like they hate him ṣó ti yé yín anything tó bá ti fẹ́ ṣe wọ́n fẹ́ máa rock tiẹ̀ ṣe gbọ́ ìbò yẹn ṣe ti gbọ́ rí wọ́n fẹ́ máa interrupt nǹkan tó bá ti ṣe wọ́n rock tiẹ̀ so like mo wá call attention mo sọ́njọ́ ìmú ní I notice that each time tó bá fẹ́ ṣe nǹkan wọ́n fẹ́ máa attack ìgbà yẹn wọ́n ti ẹ̀ pẹ̀ wọ́n kàn kó gbó wọn lọ́nú igbó ni wọ́n kó gbó wọn lọ́nú igbó of recent nsìn ẹ mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe yẹn náà torí àwọn náà tó ń bá ṣe bẹ́ẹ̀ yẹn ó lè jẹ́ pé wọ́n wà after wọn you understand ní tí mo fẹ́ fàyọ lélẹ̀ ẹni tí ò bá mọ̀rọ̀ kó má dùn síbi o ní tí mo fẹ́ fàyọ lélẹ̀ tí Wàsíù bá ń ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ ni mo sọ yìí o mo observe ni àwọn èèyàn kan wọ́n ti wá jáde sábẹ́ platform mi olórí burúkú ẹnu ẹ̀rí ọ̀rọ̀ Wàsíù ló máa pa ọ̀rọ̀ Wàsíù ẹ̀yin tẹ́ gbọ́rọ̀ Wàsíù sórí tó bá jẹ́ pé nǹkan tí mo notice tó jẹ́ pé tòótọ́ ló ń ṣẹlẹ̀ mo ti sọ pé gbogbo yín pátá ikú burúkú lẹ máa kú ẹ̀yin tẹ́ bá lọ máa ṣépè fún mi torí Wàsíù yẹn ikú burúkú lẹ máa kú Wàsíù ti sọ pé ẹnu lẹ́nu lórí ẹnu sán ni gbogbo ìṣòro tó sọ pé òun wábi tó máa yẹ̀ sí ilé gbogbo ẹ̀ṣẹ̀ tó ń dá yẹn ọlọ́run ó bóyá máa yẹ̀ sórí yín yo ṣe bí gbogbo yín tẹ́ bá ti súnmọ́ wọn bẹ́ẹ̀ yẹn ṣe múkálà yẹn wọ́n fi ṣètùtù ayé mi bẹ́ẹ̀ ni of recent ó ti dá mi lóhùn ọlọ́run ló máa ń pa èèyàn o ọlọ́run ló máa ń pa àwọn tó fún poison jẹ yẹn ṣọ́lọ́run ló pa wọ́n àwọn tó assassinate yẹn tó rán pé kó lọ fìmọ̀ pa ṣọ́lọ́run ló pa wọ́n mo bèrè ni because olórí burúkú àwọn èèyàn wọn ní fẹ́ kó sọ tòótọ́ I'm saying nothing but the truth o Wàsíù òde lè sọ pé kí n má wá sí Nàìjíríà èmi ọmọ ìjọba fúnra mi kì í ṣe ọmọ ìjọba Nàìjíríà nìkan ọmọ ìjọba àgbáyé ní boast iṣẹ́ tí mo ṣe iṣẹ́ gbogbo àgbáyé ní say no to killing wọ́n ti pe ìpàdé sí United Nations lórí ọ̀rọ̀ say no to killing tí mo ti ṣe many times President Bola Ahmed fúnra wọn
pàtó mojú wọn mọ nǹkan tí terrorist kan ti fojú àwọn rí ṣé fúnra wọn rojọ́ nígbà wọn ò fẹ́ jọ Nàìjíríà sùn pé terrorist is disturbing us o disturbing them in Nigeria o pé ìjọba àwọn o ìjọba àwọn o ẹ má bínú sá o ẹ jọ̀ọ́ sá mo respect yín sádájú wípé wọn sọ nígbà kan lọ sí United Nations mission ní Brazil wọn sọ báyìí ó wà ní news ó wà káàkiri lórí káàkiri ó wà lórí net káàkiri àgbáyé they report Nigeria themselves onímọ̀ tó ti wá sọ sí pé wọ́n mọ̀ pé nǹkan tá ń sọ àmì kìí ṣe àwa nìkan là ń sọ so ìta tún gbẹ́sẹ̀nu yẹn àwọn cultism yẹn kó tún bá wa pa wọ́n rẹ́ wọ́n ì máa wà torí àti gbọ́ bí tán ti ṣe tábí pé ṣé cultism lè wà ó lè parẹ́ àwọn ọmọ yẹn ní kò lè parẹ́ torí ó ti wà kan tó dà wọ́n ẹyọ ní kó má parẹ́ ìlú òyìnbó náà nígbà kan tó sọ pé nílùú kan mo kà ní history ó wà lórí Google yìí I follow history wọ́n nígbà yẹn wọ́n máa ń ba gbogbo nǹkan ìlú jẹ́ nílùú yẹn mi ìfẹ́ dárúkọ ìlú náà torí tó bá sọ̀rọ̀ sí wọn máa ló rude torí àwọn ọkọ̀ orí wọn ti ń gbóná sí wọ́n ready láti misquote mi kàn misinterpret mi kàn yí nǹkan tí mi ò sọ kàn yí ọ̀rọ̀ mi sọ́dọ̀ ẹni tí mi ò bá sọ̀rọ̀ tó ti yé nígbà yẹn gbogbo ìlú yẹn wọ́n ní àwọn èèyàn burúkú àtàjẹ́ àti gbogbo wọn fẹ́ kí ìlú dáa wọ́n ṣe terrorism nígbà yẹn wọ́n mọ̀ pé wọ́n nígbà tó wáyé àwọn ìjọba jókòó tí ìjọba ló máa lè kọ́ńkà wọ́n jókòó wọ́n dẹ̀ decide ni pé anybody tó bá sọ pé gbogbo iṣẹ́ tá bá ti ṣe wọn ò ní jẹ́ kó wà wọn ò jẹ́ kí náà wà nílùú náà ìlú náà bí wọ́n ṣe máa ń lọ latrine ní Nàìjíríà àti gbogbo ilé pupa yẹn tí àwọn àdúgbò kò dàbí kò sí àdúgbò tó dà bẹ́ẹ̀ ní Soweto ní South Africa kò sí bó ṣe rí nìyẹn gbàtàn wá wò pé okay we cannot continue like this torí pé àwọn kọ̀ọ̀kan ìjókòó wọ́n fẹ́ máa bẹ àwọn nìkan ló fẹ́ máa gbádùn wọ́n pàṣẹ kí wọ́n pa gbogbo wọn dànù ni and they are terrorists wọ́n pera wọn ní àjẹ́ àti èmèrè àti gbogbo nǹkan burúkú gbà yẹn wọ́n jókòó wọ́n decide lórí wọn ni wọ́n yọ gbogbo àwọn olórí wọn wọ́n finish wọn dànù and since then wọ́n bẹ̀rẹ̀ sí ń jẹ́ kún àláwọ̀ wọn láti ṣe nǹkan tó wù wọ́n òun lẹ ṣe rí pé àwọn ìlú náà wà lára àwọn ìlú tó ń colonize káàkiri àgbáyé bẹ́ẹ̀ ni mo sọ ọ̀ǹtì náà torí ó bá fẹ́ dáṣọ fún yàn gan wọ́gọ́ máa wọ́n wo tọrùn ẹ wo tá bá fẹ́ jẹ́ giant of Africa tá fẹ́ máa lead Africa we must cancel some nonsense things in our system so that we can lead because a good example ẹni tó bá ti jẹ́ lóhùn jẹ́ good example ẹni tó bá conquer problem ẹ̀ ó ló máa ń lead when you don't conquer your problem you cannot lead we are giant of Africa you must what we must cancel all these nonsense people. Ìjọba ló máa ń decide àwọn wèrè àwọn onípọtumọ́tò ní kílé máa jó òsínwó àwọn òsínwó wọ̀nyí they are everywhere they been necessary for long torí ẹ̀ ló fi ṣe wà náà that's why we have the book of knowledge we have the book of authority we have the àwọn law book to cancel any rubbish opposing the idea they want to rule the wicked soul they want to rubbish everything it's not because of me nínú wọn kẹ̀dẹ̀ ló ti lọ́dẹ orí náà just because they want to they want to enjoy a load they want the country to everybody to be in agony they want to anybody tó bá ti fẹ́ lò fún ẹrú òun náà lè lò òun náà máa pè wọ́n lọ pa èèyàn wá so wá lè gbowó nǹkan tó fẹ́ máa ṣe wọ́n sit down ni the country now sit on them they decide the government now sit on the issue and they decide wọ́n yọ gbogbo lórí wọn wọ́n ti ẹ̀pá gbogbo wọn torí wọ́n pọ̀ gan wọ́n attack gbogbo àwọn olórí bíi mélòó kan báyìí they sit right everybody wọ́n lọ sẹ́ńpẹ́ tó bá gbẹ́ pé wọ́n lọ sí caution ṣáàdẹ̀ ní jẹun ni kí ọmọ ìdí jẹ breakfast láàárọ̀ yìí láàárọ̀ lálẹ́ yìí ẹ gbà wá kẹ́ ẹ you have no eating Toluwa ni are we fasting no mo bèrè ní ṣó à ń gbàgbé ni talk to me you don't know are you okay tó bá sọ̀rọ̀ máa gbẹ́ they will attack your children they will attack me torí pé ìjọba gan èmi á wà torí pé ìjọba ò take wọn seriously. ọmọ kan lọ Nàìjíríà gbà yẹn wọ́n dá sí ìgbà torí dátà tó wà Nàìjíríà yẹn wọ́n wá ń tọ́ṣọ̀ mi bíbí pé mi mo ní kan dàdó sí Nàìjíríà àwọn olórí burúkú kò ní dáa fún ìyá tó sponsor yẹn kò ní dáa fún ìyá yẹn sẹ́ ìyá tó sponsor ògùn tó mọ́ mi òfò ló máa ṣe
olórí burúkú àwọn olówó ẹ̀jẹ̀ owó tó fi ń post tó fi ń pa àwọn èèyàn jẹ tó fi ń sun èèyàn jẹ́jẹ́ owó Nàìjíríà ni wọn ò tún ní jẹ́ ká ọmọ Nàìjíríà tó tọ́ tó ń ṣe dáadáa wọn ò ní jẹ́ kó báyé àwọn olórí burúkú náà wá fẹ́ kó kù láyé ẹ̀ ní ṣoríire. Ègbé máa wà o ègbé máa wà for me sitting down jẹ́jẹ́ you destroy my page you be sharing me we share hatred ṣé mo pa ẹ́ lọ́mọ ni èmi tó yẹ kẹ́ máa bọ́ kẹ́ máa sọ fún mi má bínú èmi tó yẹ kẹ́ máa tọ́jú èmi lè máa sọ pé we hate her you hate me for what for the evil you have done to me and they be telling you they be calling you bad people and you are happy and they are crazy o bóyá lè mọ̀ pé craziness gan pé Ọlọ́run gan ló dá craziness máa sọ pé wèrè mímọ́ gan wà wèrè you are crazy I'll be mad I'll be only crazy with you you are crazy I'll be only crazy with you okay. Ìtí mo sọ lẹ́ẹ̀kan náà ni pé ìtí mo notice nìyẹn Wàsíù ò lè máa ṣe party kó máa pa èèyàn kọ́tísìmù ni wọ́n máa ní pé wọn ò pààyàn Ọlọ́run ló ń pa èèyàn àwọn assassin yẹn Ọlọ́run ló pa wọ́n àwọn tó ń fi poison sí yẹn nǹkan kò dẹ̀ ṣe àwọn nǹkan kò ṣe àwọn kò ní ṣe ọmọ títí wọn má máa fi nǹkan ṣọmọ lọ́mọ. Mo sọ̀rọ̀ ní pé mo sọ̀rọ̀ ní ẹ ó ti pẹ̀rẹ̀ pẹ̀lú Wàsíù o I don't hate Wàsíù but I'm saying the truth. Somebody cannot be systematically killing people and wasting life. I'm not fighting Wàsíù but I'm saying the truth. Ó jà mí lólè náà tó bá ń gbógun tì mí níbí wo oh I don't want to talk. Rice yẹn máa ń fi wèrè ní o ṣé wàá bù sí ṣé ètò òsè lánàá ó tó eré kò tó eré rice yẹn ń wú bàjẹ́ ìdí ìlú ẹ̀ lò dásí ṣé dọ̀tí wà ń bẹ̀rẹ̀. àwọn tó máa sọ̀rọ̀ sọ ma ní ó wà obsess with Wàsíù ní ìwà obsess yìí tí mo notice ni mo sọ yìí mo sọ nígbà abẹ yẹn mo sọ mo ní mi ò sọ pé òun nìkan ló wà ní mo sọ nígbà mo láwọn mẹ́ta ló wà nílé lówó lónà ni wọ́n sọ pé òun wà ní wọ́n ṣe mọ́ńtì ọ̀jọ́dà tẹ́ni ẹ fi kú yìí tí mo notice mo sọ yìí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ǹkan pé ìṣàn tí President Bola Ahmed Tinubu bá ń ṣe nǹkan wọ́n máa lọ máa attack train wọ́n hate wọn ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn mi pé some people after him they don't want him they see him long time like a threat and that's why some idiots wèrè kan but mi ìfẹ́ máa dárúkọ wọn because mo máa ń fún wọn ní audience náà ni wọ́n ti bá pè wọ́n wèrè sí o máa yé wọn pé mi ìdárúkọ yín náà ẹni tó bá lè sọ pé òun wèrè ó ní wọ́n sọ nígbà pé it's actually we know that anybody that nominate Aṣíwájú President Bola Ahmed Tinubu is actually the enemy is the cause of the problem because he knows that nobody can compete with him and win. Mi ìfẹ́ dárúkọ ẹni yẹn ni o. So such people who say that in public, tí bá sọ pé mo nominate wọn, they see me like a threat. But I'm not fighting for myself alone also. When you guys don't fight for me, you think I'm not. I'm fight fúnra mi, màá dẹ̀ tún ṣe kí n máa tún expose mi. Some people want me, ó ní àwọn patent things tí wọ́n máa fẹ́ kí n máa ṣe. I won't do it. I won't do it. Everything. Oh, you forgot one everything. Níbo lè lè dín mọ̀ tí ò lókun lọ. What is it? Fraud, sir, eh? Fraud? Ṣé wọ́n rí ni?
ADS. Advertisement. Ṣé wọ́n fẹ́ kí n máa kò yé mi? They're doing the what's called promotion or something like this. I'm not going to give you that one. They stop sending me rubbish, yeah? Bá mi fi bègì dáná sí. You want to have conversation with me for what? Tell me whatever you want to tell me here. I don't have time for this shit. Lord, then the visit killing. Declare them terrorists, so gbogbo àwọn tó bá ti cultism yẹn. Declare them terrorists. So that we can have peace, so. Sure. Ìyẹn bó ṣe jẹ́ gbogbo ẹni tó bá ti gbógun tì mí tó bá gbógun tì mí tọmọtọmọ Ọlọ́run máa bá mi gbógun tì tọmọtọmọ lágbára Ọlọ́run ìyẹn bó ṣe jẹ́. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀